ADETONA AWJALE tepelaye. Ọgọ́rin ọdún bá wa sábà. Ọmọ níhun tó yìnbó nílé. À ń lè bọ̀ lẹ́yìn. Jagunlabi lára wájú. Ilé ọba Ọya. Ẹ̀sìn dé kábíyèsí o. Ilé ọba Ọya. Oníṣẹ́ ọmọ lóhun tó yìnbó nílé. Ilé ọba Ọya. Kájí ṣàgbà òyìnbó olóòṣà. Bẹ́ẹ̀ ni òyìnbó olóòṣà. Òòṣà yẹn gangan ni tá a fẹ́ sọ lénìí. Ọba olórí yàtà, ìyáwádé mọ́ ilé àtúmí. Ilé ọba Ọya. Ìyábàdé ọmọ ọ̀fẹ́ lóde ẹ̀kọ́. Ilé ọba Ọya. Odò ẹ̀kọ́ níjẹ̀bú òde o. Ilé ọba Ọya. Ọkọ lórí ọba Kẹ́mi ọmọ Williams mi o. Ilé ọba Ọya. Bí mo pè é níjẹ̀bú ìdánwà ó ṣe dédé. Ilé ọba Ọya. Ọmọ ọba tó fọ́ ọba ní. Ilé ọba Ọya. Àbádé tó mú ẹ̀sìn kẹ́kọ̀ọ́ ní rẹ̀ yìí. Ilé ọba Ọya. Bàbá dé dáńsá kiri. Ilé ọba Ọya. Kábíyèsí òkú bíbí rẹ̀. Ilé ọba Ọya. Téèyàn bá ní sùúrù ayé rẹ̀. Díẹ̀ bí tí ló kù bàbá mi báwo lẹ Wọ́n ṣe ní ṣe béèyàn bá ní sùúrù àjèrè. Ó mà ṣe o. Dr. Sikiru Kayode ti pé èjì bàbá tàwa. Ẹ̀sìn dé ADETONA kájọ pẹ̀lú. Ó mà ṣe o. Dr. Bí tí Sikiru ló kù Kayode bàbá mi. ti pé èjì bàbá tàwa. Bí tí ló kù. Ẹ̀sìn dé ADETONA kájọ pẹ̀lú orí. Ẹ bá má ti fọ́ sí wọn lọ́wọ́ bàbá mi. Bàbá tàwa o. Ẹ̀sìn dé ADETONA Bàbá mi ADETONA. orí. Ọ̀gbágbá tí gbá. Àṣekò ìsì. Ìdájọba láti kékeré. Àṣekò rọrùn. Ìdájọba láti kékeré. Kò easy ṣùgbọ́n bí tẹ́ gbé dé yìí. Àṣekò rọrùn. Ìdájọba láti kékeré. Bàbá mi ẹ bá má ti jábọ́ sí wọn lọ́wọ́. Ẹ̀yin jọba láti kékeré. Ẹ̀sìn Sikiru. Ẹ̀yin jọba láti kékeré. Dr. Kayode dáyé ní 1934. Bàbá gorí oyè ní 1960. Dr. Kayode dáyé Ó mà ṣe o. ní 1934. Bàbá gorí oyè ní 1960. Adé sí Àwùjalè bàbá tó mú. Adé tó ń Síkírù Àdùkẹ́ Adé. Bàbá Adé kiri ADETONA o. Ọ̀pọ̀ lórí ọba Fẹ́mi kábíyèsí o. 8 years sórí ilẹ̀ ọpẹ́ ló yẹ yìí. 54 years ṣe tẹ́tí dáadé. Ọ̀nà ọpẹ́ yìí kọ̀ bàbá tó mú. Ẹni aṣọ́gọ́fà Àwùjalè o. Àdùkẹ́ Síkírù Ọ̀rádé tó ń Rọ̀ṣídàtù Àbẹ̀bí Adé. Gbogbo ọmọ ADETONA ọpẹ́ ló yẹ yìí. Gbogbo olóyè níjẹ̀bú ẹgbẹ́ dúpẹ́.
Ìfẹ́lẹ̀ níjẹ̀bú òde. Ọba Káyọ̀dé Adétọ̀nà abáyé dúpẹ́. Congratulations Àwùjalẹ̀ o. Ọba gba agbátẹ̀wọlẹ̀ wá fọwọ́ pawú. Ẹ bá gbá ọ̀tẹ̀ yẹn wọlé tán pátápátá bàbá mi. Báwo lẹ ṣe ṣe? Ẹ ó dàgbà o, kábíyèsí o. Ẹ bá má jẹ́ fọ́ọ̀mù yín mọ́kọ́ náà. Bàbá mi. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ìbí omi ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Èmi ọmọ Tádé ṣe mú kí yín o, mo ní kábíyèsí o bàbá mi. Ìbí omi ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Àmọ̀kẹ́ Adé ń kọ́ bá pẹ̀lú gbogbo ìjòyè ọba pátápátá. Báwo lẹ ṣe ṣe? Báwo lẹ ṣe ṣe? Ọ̀nà wo lẹ gbé gbà tí gbogbo ẹ fi rújú? Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Bàbá mi Adétọ̀nà, ẹ̀bà má ti jábọ́ sí wọn lọ́wọ́. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ó dùn mí wọnú egungun. Àmọ̀kẹ́ ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ẹfúnṣayọ̀ ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ọmọ Tádé ṣe ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ọmọ Tádé ṣe ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Sàláwà ń kọ́ Mo kí yín bàbá mi, ṣùgbọ́n báwo lẹ ṣe dé tó fi dà bẹ́ẹ̀? Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ọlá ọlá Olúwa ọba. Ọlá ọlá. Ọlá Olúwa ọba. Ọba Káyọ̀dé ń jọlá láwùjọ. Ọlá Olúwa ọba. Ẹ bá jọ láì délẹ̀ bàbá mi. Ọlá Olúwa ọba. Ẹ bá jọ láì délẹ̀, ẹ bá jẹ yìí délẹ̀. Báwo lẹ ṣe ṣe? Ẹ̀yin tẹ́ ṣé tí ẹ ò ṣọ̀kọ́ ọ̀run. Ọlá Olúwa ọba. Aláìlẹ́yìn tẹ́ ṣé. Àwọn aláṣekù ni wọ́n bá yín ṣe débi tẹ́yìn ṣe dé. Ọlá ọlá. Ọlá Olúwa ọba. Ọlá ọlá. Ọlá Olúwa ọba. Ọlá ọlá. Ọlá Olúwa Ó máa dúró nílùú mi ó yá. Mo dúpẹ́ ọpẹ́ òtún. Mo dúpẹ́ ọpẹ́ òtún. Gbogbo ìgbà lọ́pẹ́ mi ó máa yẹ o. Mo dúpẹ́ ọpẹ́ o, Abẹ́ní nìyẹn. Kábíyèsí ló ní sọ wípé mo dúpẹ́ ọpẹ́ òtún. Wọ́n láwọn dúpẹ́ ọpẹ́ òtún. Ẹ ṣe wá dúpẹ́ yẹn délẹ̀ bàbá mi. Ẹ ṣe dúpẹ́ yẹn délẹ̀. Olùbẹ́ ọpẹ́ òótọ́, gbogbo ìgbà lọ́pẹ́ mi yóò máa yẹ ọ́. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ìbíwùmí ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ìbíwùmí ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Alámọ̀kẹ́ ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ọmọ Tádé ṣe ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Àbẹ̀ní ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Kábíyèsí Adétọ̀nà kẹ́pẹ́ láyé. Sàláwà ń kọ́ bá pẹ̀lú ìjòyè ọba. Ẹ káalẹ́, ẹ kú déédéé wòyí. Mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin. Ẹ kú déédéé wòyí. Kábíyèsí o bàbá mi Adétọ̀nà Àwùjalẹ̀ ti gbogbo Ìjẹ̀bú. Báwo lẹ ṣe ṣe? Ọ̀nà wo lẹ gbé gbà? Pẹ̀lú ọgbẹ́ ọkàn ni mo fi wá ṣe ètò tí mo wá ṣe lálẹ́ yìí.
nítorí ṣẹ́rí àwọn kan wà tí nǹkan mú ọmú láyà wọn jà wọn kan lọ. I am a Christian by choice tí mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mi ò fi bí tí mo ti báyàn wá, mi ò fi báyàn ṣeré. Ọlọ́run ọba dẹ̀ mọ̀ sí. Àárín èmi àtọlọ́run ọba ló kù sí. Ọ̀rọ̀ tá fẹ́ sọ lálẹ́ yìí, mi ò wá láti bú èébú. Mi ò wá láti sọ̀rọ̀ àlùfàǹṣà. Mi ò wá láti ṣègbéraga. Ṣùgbọ́n bàbá mi báwo lẹ ṣe ṣe? Bàbá mi aláyélúwà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalè ti gbogbo Ìjẹ̀bú. Ti gbogbo Ìjẹ̀bú pátápátá. Bàbá mi báwo lẹ ṣe ṣe tẹ́ fi dojú ìṣẹ̀ṣe bolẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí lẹ fẹ́ rí gbà ń bẹ̀? Ẹ wo ọdún tẹ́ ti gbé bọ̀ láti 1960. Níwọ̀nba ìṣẹ́jú díẹ̀, ẹ dẹ̀ dojú gbogbo ẹ̀ wò. Mo kí gbogbo ládéládé ilẹ̀ kóòtù òjíire. Mo kí gbogbo lóyè ti kóòtù òjíire. Mo ṣèbà àwọn aláṣekù. Mo júbà àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Mo júbà ọmọdé, mo júbà àgbà. Mo júbà kíní tó doríkodò tí ò ṣomi. Mo júbà ìyá màpó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. Bàbá mi báwo lẹ ṣe ṣe, báwo lẹ ṣe jẹ́ kí wọ́n tọwọ́ yín bọ̀wé? Níbi tẹ́ ṣe dé, níbi tẹ́ gbà yìí, níbi tẹ́ gbẹ̀yẹ, níbi tórúkọ yín milẹ̀ dé tìtìtìtìtìtì ní gbogbo ilẹ̀ kóòtù òjíire. Ó mà ṣe o. Ẹ̀yin ti gbàgbé oríkì yín ni. Alóhun tó yìnbó ò ní òrìṣà ló ń jẹ́ bẹ́ẹ̀. Nígbà tí mo rí ìwé yẹn gbà lálẹ́ àná, omi inú gbọ̀n mí pìpìpìpì. Ṣé gbogbo nǹkan tó wá jẹ́ ohun tọ́lọ́run fún wa, èèyàn kì í wà kó má ní tiẹ̀? Kò sílùú tó wà láyé tọ́lọ́run ò gbé nǹkan tí wọ́n lé wọn lọ́wọ́. Ó ṣe wá jẹ́ pé ti Nàìjíríà ni àwọn jẹgúdújẹrá ni wọ́n fẹ́ bà gbogbo ẹ̀ jẹ́ kí Ọlọ́run lè fi bínú pa Nàìjíríà run bó ṣe pa Sódómù àti Gòmárà run. Èmi ń sọ, mo dẹ̀ ń tẹnu mọ́. Mo náwọn tó ń ba Nàìjíríà jẹ́ àwọn Kìrìsìtẹ́nì ni. I'm a Christian. Ó mà ṣe o. Bàbá mi, kí lẹ rò débẹ̀? Kí lẹ rò débẹ̀? Orí ló mú yín. Ẹlẹ́dàá ló yàn yín.
ló gbé yín síbẹ̀ ní ọmọ píníṣín. Àwọn alálẹ̀ dẹ̀ tí ń bá yín tó. Àwọn alálẹ̀ fún yín ṣe. Lábẹ́ bó ti wù kó rí, ó ń tùbà, ó ń tùṣẹ́. Ẹnu yín kàlù. Àfìgbà tẹ́ wá ṣe kí ni? Tẹ́ wá gbéra yín láwọn politicians lọ́wọ́. Bàbá! Ha! Ẹnu mi ò gbà á. Ṣùgbọ́n bàbá mi, ó kù púpọ̀ káàtó. Ohun tẹ́ ṣe, ó kù púpọ̀ káàtó. Nítorí àwọn òjèlú, ẹ dẹ̀ fàyè sílẹ̀, wọ́n dẹ̀ fọ́lù mọ́ yín lórí. Iyì tẹ́ tí gbé bọ̀ látọmọ píníṣín. Ẹ dẹ̀ jẹ́ kó fi nǹkan tí kò tó nǹkan kan kó fi gbà dànù. Ayé ò ní gbari ayọ̀ yín dànù. Àwọn onílé ò ní bínú sí yín. Ẹ ní rí jalè. Ẹ ní rí jà àwọn òrìṣàlẹ̀. Bàbá mi, tọ́nà bá wà tẹ́ ṣì lè yí padà, ẹ lọ yí padà o. Ọmọdé ni mí o. Mo ń gbà yín nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ ni sí bàbá ẹ̀. Torí ohun tẹ́ ṣe, bàbá mi, ẹ gbá àwọn onílẹ̀ lójú nítorí ọmọ ènìyàn lásán tó jẹ́ wípé ìgídá ẹyẹ fò ni wọ́n. Ọba Sikiru Kayode ADETONA is the AWJALE of the IJEBUKINGDOM, a traditional state in Nigeria. He was installed as the king on the 2nd of April, 1960, which makes him one of the longest reigning monarchs in Nigeria, the longest of all the monarchs in Nigeria. He is a member of the house of Anikinaya. Emma Binoti mi back with that down. Anikilaya. He was born on the 10th of May, 1934, aged 87 when this article was written. I've not calculated. I'm just too angry to do the calculation. In Ijebu-Ode, Nigeria. Mother's name, Ajibabi ADETONA, ne Onoshile. Father, Rafiu ADETONA Adeleke. The compound name, Anikinaya or Anikilaya. Ṣẹmọ̀ tí Yorùbá bá ń lọ, àwọn máa ń yí Anikilaya. Coronation date, 2nd of April, 1960. Predecessor was Oba Daniel Adesoya.
Gbelebuwe the second. Gbelebuwe the second, yes. Here comes the gag that brought me to come online this evening. Most of you might have known, most of you might know, but for record purpose, thank God for YouTube. This is going to be there for life. New Ogun State chieftaincy bill allows Obas, listen, allow Obas and chiefs to be installed by their Islamic or Christian faith, and family also determine how to bury them, against, in brackets, their earlier traditional ways. Baba mi de jọ̀wọ́ lù. Kò sí ìlú tí Ọlọ́run dá sí àgbáyé tí kò fún wọn ní nǹkan ìṣẹ̀ṣe tiwọn. Àwọn tá ń pè ní Júù, wọ́n ń ṣe ìrúbọ títí di ọ̀la. Bẹ́ẹ̀ ni èmi ni mo pa nírọ́. Níbi tí Nàìjíríà ò lè ṣe kó má lọ every year kan lọ ná thousands and thousands of millions and millions of naira. Wọ́n sọ pé àwọn ń lọ ṣe kíni, àwọn ń lọ fún pilgrimage. Nigeria, ibi tẹ́ ti lè lọ ṣe pilgrimage wà Nigeria, gbogbo owó tẹ́ lọ wéèsì dànù síta. Àwọn tẹ́ ń lọ sílùú wọn lọ́dọọdún yìí, tẹ́ ń lọ sọ pé ẹ ń lọ sí Jerusalem, tẹ́ máa sanwó iyebíye láti lọ síbẹ̀ kán lè pè yín ní JP. They are so racist tó jẹ́ wípé ọmọ wọn ò lè fẹ́ ará àta. Tọ́mọ wọn bá fẹ́ ará àta, sálárì ẹ̀ inú àkáǹtì ọmọ wọn ló ń lọ. Ọmọ wọn ló máa fún ọkọ ẹ̀ lówó oúnjẹ. Ẹni tó wà nílùú yìí tó fẹ́ kan nínú ọmọ wọn, níjọ́ tó máa kúrò ńbẹ̀ pátá ẹyọ kan ṣo ló wà díẹ̀ tó fi sá lọ. Torí ìlú ẹrú ni wọ́n ń lò. Wọ́n ní kò kìí ṣe ara wọn. Àwọn ìlànà ń tẹ̀lé là ń sọ pé àwọn lọmọlẹ́yìn Jésù. Tí Júù bá fẹ́ sebẹ̀, tí atarodo ẹyọ kan ṣó bá dín nínú ata tó máa fi sebẹ̀, tára ilé kejì tí òun ṣe Júù tó bá ń tà kò ní rà, ó lè gbéra láti Agége kó lọ s'Ógbómọ̀ṣọ́ kó lọ ra atarodo ẹyọ kan ṣo yẹn lọ́dọ̀ ẹni tó jẹ́ Júù ẹgbẹ́. Bákan náà ní pẹ̀lú àwọn Arab tá ń sọ pé à ń lọ sí Mecca, à ń lọ sí Medina, wọ́n lọ ń tàwáàfù, wọ́n lọ ń ṣe kinní kan, a máa ná millions upon millions every year. We are boosting their economy while our own economy is going down. Wọn ò gbọ́dọ̀ rí ọmọ wọn obìnrin kó fẹ́ dúdú. Ọmọ wọn ọkùnrin ò gbọ́dọ̀ ta fèlèfèlè dọ́dọ̀ dúdú pòun máa mú wálé pòun lọ́kọ. Àbí kọkùnrin mú wálé pòun níyàwó. Ṣùgbọ́n ojoojúmọ́ ni wọ́n ń gbé advertisement jáde
wípé wọ́n ń wá ẹni tó máa bá wọn ṣiṣẹ́. Àwọn obìnrin tó ń lọ yẹn, wọ́n ń lọ fi àwọn ọmọ wa, wọ́n ń fi àwọn ọmọ wọn ọkùnrin, àwọn ọmọ wa ni wọ́n fi ń kọ́ wọn lóbòdò, àwọn ni wọ́n fi ń tọba. Come on, my Nigerian people. Ṣé níbi tó ju wá dé yìí, ṣé kò yẹ kó ju wá tìlà? Queen of Sheba, burial ground there. Ó wà ní Nàìjíríà ń bẹ. Pilgrim kan nìyẹn. Ibi tó mi gbóná àtomi tútù tó ti pàdé. Pilgrim kan nìyẹn. Ọ̀ṣun Òṣogbo, pilgrim kan nìkan nìyẹn. Ṣùgbọ́n tá a bá tí fly, ẹlòmí àtúndé àtún máa pèrè lálàájì, àtún máa pèrè àwọn lálàájá. Do you know the meaning of alaji and alaja? Àlejò ló ń jẹ́ bẹ́ẹ̀. Translation ẹ̀ àlejò. Ẹlòmí tó bá tí pè lálàájì inú ẹ̀ ò ní dùn. Tó bá tí pè lálàájá inú ẹ̀ ò ní dùn. Tó bá tí fi JP sorúkọ ẹlòmí inú ẹ̀ ò ní dùn. Ó mà ṣe o. Ẹ jẹ́ kí n kà tán fún yín. Abiodun, DAPO Abiodun, Governor of Ogun State, ló gbé àrà yìí jáde. Abiodun signs controversial Ogun chieftaincy bill into law. Ṣé rí pé àwọn politician no ma pa Nàìjíríà run. Kì í ṣe pé òtítọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀. The bill was initiated by the 87-year-old AWJALE and paramount ruler of IJEBUland, Sikirulahi ADETONA, in June 2020. By Olasunkanmi Akinlotan, January 10th, 2022. Ni wọ́n print it out. Governor DAPO Abiodun on Monday signed the controversial Ogun State chieftaincy bill into law. The bill titled Obas, Chiefs, Council of Obas, and Traditional Council Law of Ogun State Bill 2021 is aimed at respecting human dignity and promotion of modernity. Modernity. In the installation and burial of traditional rulers. Hello. Why do you want to become a king if you know you don't have the liver for what it takes? Mo rí ìṣípayá kan. Alálẹ̀ ń gbọ́. Days ago, and I called somebody
and I related it to him. Mo ní mo rí gbogbo àwọn ọba pátápátá. Wọ́n wà lórí field. Gbogbo wọn tẹrí kodò. Wọ́n káwọ́ gbénú. Ọ̀pá wọn ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Ìrùkẹ̀rẹ̀ wọn ó dẹnu kodò sílẹ̀. Gbogbo wọn wá gbé ta. Wọ́n ṣì láwọ̀. Gbogbo kò yẹn gbẹ lọ ní sálálú. Gbogbo oko bí tí gbogbo wọn dúró sí ní field yẹn ó gbẹ ní, nothing green there. Ọmọdé ni mí o, ṣùgbọ́n àánú ni mo rí gbà. I called somebody, one of my fathers in the Lord, and I related the dream to him. Ó ní mọ́mì, ó ní àwọn ọba ti tẹ́jú lẹ̀ mọ́lẹ̀, àwọn alálẹ̀ ń bínú, èèyàn ń bọ̀. Wọ́n wá fi ìran tí ọbalá tó ní kí tí Jósẹ́fù tó túmọ̀ ẹ̀ fún. Nígbà tí àwọn ẹran gbígbẹ, àwọn ẹran tí wọ́n ti gbẹ tí ipá kó yọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì, tó dẹ̀ ń gbé àwọn màálù tó dọ́ṣọ̀ tó dẹ̀ ń gbé mì. Wọ́n ní ṣé mo rántí ibẹ̀ yẹn nínú Bíbélì. Wọ́n ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ àwọn ọba nìyẹn. Nígbà tó dànù, voilà, mo rélé ìgbà. Mo kọ́kọ́ yíra ńlẹ̀ pé kábíyèsí ẹ̀ Elédùmarè. Ògbénu Múndé Aṣọlá, ògbénu Adélébọ̀ Ṣògo, ìbà. You want to respect human dignity and promotion of modernity. Ṣé ìyá Queen Elizabeth, ṣé nìkan lè gbèrú kíní báyìí lọ́ba kó ní kó tọwọ́ bọ̀ kọ́nà fẹ́ modernize nǹkan. Gbogbo nǹkan tó bá ti déwọ́ Nàìjíríà lẹ fẹ́ bàjẹ́ nítorí ìjẹkújẹ. Bàbá mi báwo lẹ ṣe wá lọ fọ́ọ̀fù kíní, ẹ wo iye ọmọ ọdún tẹ́ tí ń jọba bọ̀. Ó kù bínṣí. Ẹ̀yin máa fọwọ́ fáwọ́, ẹ máa fèrè gìjọbi, ẹ máa lo 100 o. Ẹ máa lo 200 o. Tolúwa bá gbà fún yín bẹ́ẹ̀. Ẹ dẹ̀ wá jẹ́ kó gbógo yín mọ́ yín lára. Ẹ jẹ́ kí àwọn silly asshole politicians kí wọ́n gba ògo mọ́ yín lára. Bàbá mi, Adétọ̀nà, a ní ohun tó yìnbó òní. The law is also aimed at curbing fetish practices in the process of installing and burying traditional rulers in the states. Have you witnessed one?
DAPO, have you been there? Have you witnessed where they are doing fetish things, as you said? While the Muslim community describes the bill as a welcome development, why won't they? Traditionalists in the state kicked against the move, of course, describing it as tactics of an influential monarch in the state to dabble into traditional and rearrange it to suit their personal interests, of course. If you know you don't have the liver to go through all the lectures and everything, Baba Temi oṣù mẹ́ta ló lò ní pèbí. Àdìmúlà ọlọ́fin ògún fún mi níre Bàǹgbádé. Tán wà lórí àpèrè níṣẹ̀rí ọlọ́fin mọ́lé. He told us some things. But university inú àpèrè ìpèbí yìí lé o. Gbogbo àwọn ọba tó ti jẹ sẹ́yìn ni wọ́n gbé bí pé kéèyàn jẹ president ni ẹni gbogbo nǹkan tẹ́nìyẹn ti ṣe sẹ́yìn wọ́n á gbé sílẹ̀ fún ẹ wàá bẹ̀rẹ̀ sí ní kà and it must be hinka sink o mama sink ẹ ọba eléyìí irú ibi tó gbà ní ọba àti ìlú yìí báyìí náà ṣe jẹ́ eléyìí ẹni tó tó ní ẹ tó yẹ kó jẹ́ ní ẹ tó wá tán wá fi síbẹ̀ ní ìdí tó fi dí bẹ́ẹ̀ ní. Wọ́n ṣàlàyé ẹ̀ fún wa. Wọ́n fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa. Wọ́n ní wọ́n dúbú èèyàn bẹ̀ fáwọn lójoojúmọ́ jẹ. Àwọn àtàwọn tí wọ́n jọ wà ń bẹ̀ náà jọ jẹun náà jọ ń ṣe gbogbo ẹ̀. The only thing is he's not allowed to go out because he's there to study some things, to know what is what. Àwọn eléyìí, àwọn tí wọ́n ń ṣe gẹ̀lẹ̀dẹ́rẹ̀, àwọn eléégún ni, tó jọ̀gá wọn ni, báyìí náà ṣe ń kí wọn, báyìí náà ṣe ń dáhùn. What nonsense! Wọ́n máa ní wọ́n ń ṣoògùn owó, wọ́n lọ ń fi èèyàn rúbọ owó. Kò sí nǹkan tó ń gbẹ̀yìn ẹ̀, ikú ni because owó ò kì í béèrè ẹ̀jẹ̀ ènìyàn. On July 14th, 2021, traditionalists clad in white attires stormed the State House of Assembly to protest the passage of the bill. The bill was initiated by the 87-year-old AWJALE. Sheripe. Hey. Ṣé orúkọ ẹni tí wọ́n dá?
Ṣé rí orúkọ ẹni tí wọ́n ń dá? Bàbá. The bill was initiated by the 87-year-old AWJALE and the paramount ruler of Ijebu land, Sikirulahi ADETONA, in June 2020, meaning he was the one that came out with the idea. Hello, Baba. Why? Who pushed you this far? What pushed you this far? What pushed you into this? The bill suffered setback before it was readjusted in 2021 and finally signed into law today. That was 2 days ago or yesterday. Yeah, on Monday. Today is Thursday. It happened on Monday. This past Monday. On Monday, Mr. ABIODUN took the bill to the aged monarchs' private residence in Ijebu-Ode, GRA, to assent to the bill. Speaking at the signing ceremony, Mr. ABIODUN said, "Listen, the traditional institution is the oldest form of administration and a very dependable and reliable one at that." Hello. See where the guard is. This law was promoted by Kabiyesi, the AWJALE, during his tenure as the chairman of the Ogun State Traditional Council. I believe that one of the unique things about this law, beside the fact that it spells out a method of selection urbans and chiefs, is a clarity that the law now provides as it relates to the passage rights of our Kabiyesi, in brackets, monarchs. Explaining the details of the bill, the governors stressed that the law seeks to improve on previously existing Western region laws, or where there had been ambiguity as it relates to how our Kabiyesis will be buried. Henceforth, this law now empowers the families to determine how our Kabiyesis will be interred, will be buried. Of course, without prejudice to traditional rights, that is meant to be performed by the customary, but it clarifies and removes any ambiguity about the fact that the families of our Kabiyesis monarchs now have a say in how they want our royal fathers to be buried, and I think this is very laudable. Mr. ABIODUN also thanked both the AWJALE and the members
of the State Assembly, saying their insistence made the bill a reality. I want to again thank Kabiyesi AWJALE because he was very persistent and insistent to ensure that we review the existing law in consonance with the Constitution of the Federal Republic of Nigeria. Like the Speaker said, the bill, before it became law, went through a very rigorous exercise. It was subjected to inputs from the public. There was a public sitting, and I understand that public sitting drew more attention than any public sitting that the Assembly has had in the recent times, because of the interest of people had in how our chiefs and obas will be appointed and how our Kabiyesi will be interned on their eventual passage. Oṣìkú díẹ̀ o, ẹ máa gbọ́ díẹ̀ tó kù. The very interesting part that is so important to the politicians, even though Baba ADETONA initiated it because of his own personal God knows what. Kò ní tẹnu mi jáde. I know the reason, but kò ní tẹnu mi jáde. Torí kíni? Ẹnu ọmọdé ò gba bàbá mi ẹ̀pàtàn mọ́. Gbogbo nǹkan tí mò ń ka lẹ́ẹ̀kan ABIODUN ló kọ o. Gbogbo èyí tó sọ yẹn ó kàn bla bla ni o. Ibi tó ṣì ń lọ gangan ni mo ṣẹ̀fẹ̀ wá kà fún yín sìn. I know that they must have been under a lot of pressure, but the leadership of the house stood their ground for what is right. Is it really right? What is just? What makes sense? Does it really make sense? Is it really just? For what is modern? What concerns modernity in our traditional things? And what is in the line with the Constitution of the Federal Republic of Nigeria? What is in line? This so-called law has never figured out since the writing of the so-called Constitution of Nigeria. It is now, my darling daddy, ADETONA. I know the reason why. Baba. Oníkìní ń palẹ̀ ogun wọn, Èdùà má jẹ́ ó tẹnu mi jáde. I know the reason why you insisted on passing that bill, Kabiyesi Baba. But it's a pity, it's a shame. Ẹ wo iye ọmọ ọdún tó ti fi yín sórí àgbèrè yẹn. Ẹ wá egbe ti regbe, egbe ti regbe. Ẹ wá fọ́ lójú. Kẹ́ tó kúrò ńbẹ̀, bàbá kú dá.
àwọn ọmọ yín ló yẹ ká ṣerú nǹkan bẹ́ẹ̀ kẹ́ bá wa wí. Nígbà tẹ́yin ṣerú nǹkan báyìí, àwọn wo náà lè ṣe nǹkan burúkú ní agbègbè wọn tó máa gbé wá bá yín pé kẹ́ bá wọn dá? Báwo lẹ ṣe fẹ́ dá? Hear this last phrase. I'm so ashamed of this situation. Reacting, Mr. ADETONA is now a Mr. You see the insult there. He's now, Kabiyesi is now addressed as a Mr. Alayeluwa, ọba tó ba lérí ohun gbogbo, is now a Mr. What is Mr. Ogboni? Tá bá fẹ́ pè lédè tèmi ní Yàwórì, àáfù Ògbólí. Ó ti di Ògbólí, ọ̀gbẹ́ni. Ọba Aláyélúwà ti di Mr. ADETONA. Oh, what a slap. You have become a leveler with the commoners. After all these years of praises, you have now become a commoner because you fall into their trap. Because you are running for what you can only run, but you can't hide. Baba mi. You can run, you can't hide. Ajá yókòrò lọ́nà, èyí àkàlérú ẹ̀, èyí àkàlérú ẹ̀ o, ajá yókòrò lọ́nà o. You can only run, my father, you can't hide. Because you are in it 100%. No matter. Now, they've removed your prestige. You are now Mr. a commoner. Reacting. Mr. ADETONA appreciated the governor. You see, they call you Mr., but they call DAPO governor. You see the shame? Saying, listen very well, my people. Reacting, Mr. ADETONA appreciated the governor, saying the signing of the bill is an approval of Mr. ABIODUN's second term in the office. Baba mi, you lose your dignity. Abiodun signed it for you so that he can get your favor. You can talk to people to vote him in for the second term. And you lose your dignity on the throne. Baba mi. Baba mi. Baba mi ADETONA. AWJALE gbogbo Ìjẹ̀bú pátápátá.
àníhùn tó yìnbó ní. Why are you running from your shadow? You can't run from your shadow, my darling daddy. It's not possible. You choke Abiodun to pass that bill, to sign it, and ridicule all kings to become Mr. They are now Mr. And he gained the second term in the office. I want each and every one of you to think about this. Think about it. Nobody can run from his shadow. You can't run from your shadow. Ibi orí bá gbéyàn sọ pé bí báyìí ló ń lọ, wà lọ débẹ̀. Orí gbé yín síbẹ̀. Látọmọ píníṣín. Ẹ̀ẹ́dẹ̀gbá yìí gbẹ̀yìn. Bóyá ẹ̀rọ débẹ̀ ni bàbá mi. Àfiyèsí o. Àfiyèsí. Ó mú mi rántí ìṣípayá tí mo rí. Gbogbo ọba. Mi mọ̀ pé gbogbo yín, mi mọ̀ pé nǹkan tó ń retí tí mò ń tó máa ti ẹ̀yà láyẹn jáde ni pé gbogbo yín, you are now Mr. Ọ̀gbẹ́ni. Wọ́n lè pè yín ní kábíyèsí mọ́. So, tí Christian bá fẹ́ jọba ń sìn, wọ́n á ní kẹ́ kúnlẹ̀ níwájú chọ́ọ̀chì, ibẹ̀ náà ti máa mọ́ mi lé yín lórí. Ẹ ṣe ìyàsí mímọ́ àbí ìrìbọmi lẹ́dẹ̀ máa ṣe ni. Tó bá dẹ̀ jẹ́ pé ìdílé múmìnì ni ẹ́, tó bá fẹ́ jọba, wọ́n á mú ẹ sínú mọ́ṣáláṣí, wọ́n á gbé tọ̀bán lé ẹ lórí, dànsákì yín. Bàbá Adétọ̀nà, ẹ bàjẹ́. Ẹ fọ́. It's in all papers. It's already in the Gazette. Ta ló fẹ́ yí padà? Àní gbogbo àwọn ọba yẹn wọ́n dúró báyìí ni. Gbogbo wọn wà tátà, gbogbo ẹ̀kẹ́ wọn gbẹ kò sí tí ara ẹ̀ tí ẹ̀ jọ̀lọ̀ díẹ̀. Kí ni gbogbo eléyìí? Kí ló kí ni mo wá débi yìí torí Ọlọ́run? Ó yẹ jẹ́ pé gbogbo èèyàn bá ń sùn ẹ máa gbé mi rìn káàkiri. Kí ló kàn mí pẹ̀lú gbogbo àwọn ọba? Ṣùgbọ́n ilẹ̀ àná Olúwa kìí ṣú. Nígbà tí mo tún yí ẹ̀gbẹ́ padà báyìí, mo wá rí gbogbo wọn lórí omi tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń lùlù. Ẹni tó rí bá yọ òjìlé. Ẹni tó bá fọ́lò kìíní yìí, ayé ẹ̀rún jẹgẹ, ìjọba ẹ̀rún jẹgẹ. Ẹni tó bá fọ́lò gàsẹ́ẹ̀tì yìí, tó ní Muslim lòun, nítorí pé ó ti wà nínú gàsẹ́ẹ̀tì, inú mọ́ṣáláṣí nìkan ti lọ gbé tọ̀bán léhùn lórí, bóyá mi ìdẹ̀mọ̀ nǹkan tó máa gbélé lórí. Ẹni tó bá sọ pé Christian lòun, pé nítorí pé wọ́n ti fi sínú gàsẹ́ẹ̀tì wípé kinní kan kò ní sí rights kankan, kò ní sí isolation kankan, kò ní sí nǹkan kan. Ó ti kú rí, ó ti jìyà rí. Àwọn alálẹ̀ àná. Tálẹ̀ tí ẹ̀mọ̀ tó ń já lálẹ̀. Ọlọ́run ló nílẹ̀.
Ọlọ́run tó ń pínre in multiple ways. Ọlọ́run tó jẹ́ pé bó ṣe wù ló ṣe ń ṣọlẹ̀. Tó bá ń kọrin wọ́n ní ẹ Sátánì padà lẹ́yìn mi ìgbà tọ́lọ́run dá mi ò sí ńbẹ̀ o ká ló sọ fún yín pé kò sí Sátánì ńbẹ̀ Sátánì wà ńbẹ̀ Sátánì wà lára àwọn tó mòdì ẹ papọ̀ náà Ọlọ́run tó iṣẹ́ kan ṣoṣo Ọlọ́run ṣe ìmí yẹn nìkan ni ló mí sí wa ló mí sí ọmọ ènìyàn. Ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní tú nǹkan tí kò ní ká. Èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Olúwatóyìn Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlá láti ìdílé Onígbàkulé ruling house ní Ṣẹ̀rí Ọlọ́fínmọlé. Èní ni on the 14th of January 2022. Topic tèmi ni bàbá wa ṣàtúnṣe lè pè wọ́n ní aláyélúwà torí a lè pè àmọ́ ìta fẹ́ pè wọ́n sí torí wọ́n ti dògbó ni kì í ṣe ògbóni oní chieftaincy ògbóni Mr ni wọ́n ń pè wọ́n nínú gazette tó gbé jáde wọ́n pè wọ́n ní Mr ADETONA. Bàbá wọ́n dọ̀gẹ̀dẹ̀ sọ́bọ ẹ̀dẹ̀gbá mi ò pè yín lọ́bọ o mo fi ṣàlàyé ọ̀rọ̀ ni. You force kí lorúkọ ẹ ti ń jẹ́ DAPO ABIODUN to pass that bill so that and you assured him that he's going to serve the second term and he took all your dignity away. What a shame. Ire o. Ire kanka. Ire kabiti. Apá kejì MC Olúọmọ ó ń bọ̀ ó ń gbóná fẹlifẹli orúkọ ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ pátápátá bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu ilé ibi tán gbé gbogbo ẹ̀ lẹ́ni tó ń kílèmù pé ọmọ Òṣòdì lòun. Don't look for trouble where there is no trouble. You might have forgotten, but the people you hurt, they will not forget. Ọláyẹmá ó máa super. Ẹ pàdé mi lọ́la láago 8. In fact, gan pyjamas ni máa ṣe because mo fi máa rẹ́rìn àrìn tàkìtì ni. Ẹ lè má rí mi kí n rú gẹ́gẹ́ báyìí. Mo rú gẹ́gẹ́ báyìí nítorí pé ẹni ńlá ló ń ṣe nǹkan láta bá fẹ́ sọ̀rọ̀ àwọn bàbá wa. A gbọ́dọ̀ múra iyì fún wọn. Ṣùgbọ́n nígbà tí mo ti rí wọn pé wọ́n ti di ọ̀gbẹ́ni, wọ́n ti di ọ̀gbẹ́ni. Àwa Àwórì àmì pẹ̀lú ògbólì. Wọ́n ti sọra wọn di ọ̀gbẹ́ni ADETONA. Daddy, my darling Aláyélúwà. You can't run from your shadow. You can only run, but you can't hide. Mo bá yín sọ, níjọ́ tẹ́ bá sùn, bẹ́ẹ̀ ṣe wọlé, right tí wọ́n fi gbé yín wọlé, right yẹn náà máa fi gbé yín jáde. Gbogbo ìtàwọn ilé wọ̀nyí kọ sínú pépà yìí is nothing. Táwọn ọmọ yín bá tẹ́rí sí, àwọn náà tiẹ̀ ní tẹ́rí sí. God bless you. Gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, I'm very sorry that Baba disappointed gbogbo wa. Shalom.